A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mọdẹ̀. Lónìí ni àjọ òṣìṣẹ́ NLC pinnu láti tilẹ̀kùn mọ́ ọrọ̀ ajé orílẹ̀-èdè bí iléeṣẹ́ ọlọ́pàá bá dá a lábàá láti fi ọwọ́ ṣìkún òfin mú ààrẹ ẹgbẹ́ òṣìṣẹ́ Joe Ajaero tàbí fi sí àtìmọ́lé. Ìpinnu yìí wáyé lẹ́yìn ìpàdé pàjáwìrì ìgbìmọ̀ òṣìṣẹ́ NEC tí ó wáyé lówùúrọ̀ òní ní ìlú Àbújá bí àwọn adarí ẹgbẹ́ mìíràn ṣe darapọ̀ mọ́ wọn lórí ẹ̀rọ ayélujára. Níbi ìpàdé tí ó bẹ̀rẹ̀ láago 8 ààbọ̀ òwúrọ̀ ni wọ́n ti pinnu yìí, lẹ́yìn tí iléeṣẹ́ ọlọ́pàá fi ìwé ránṣẹ́ sí i lórí ẹ̀sùn wípé orúkọ Ajaero wà lára orúkọ tí wọ́n tọpinpin dé ìpètèpèrò àti àtìlẹ́yìn owó fún àwọn adàlúrú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Lánàá ni ààrẹ Bọ́lá Tinubu sọ wípé láti ìgbà tí òun ti gba ipò ààrẹ ni òun ti ń gbìyànjú àti gbógun ti ìwà ìbàjẹ́ pẹ̀lú bí ó ṣe ń ṣe àtìlẹ́yìn owó fún àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti láì yọnu sí iṣẹ́ wọn. Tinubu ṣe àpèjúwe ìwà ìbàjẹ́ gẹ́gẹ́ bí ìgbésẹ̀ kan gbòógì láti mú ìfàsẹ́yìn bá àṣeyọrí orílẹ̀-èdè. Fún ìdí èyí, gbogbo ènìyàn ló gbọ́dọ̀ jọ fi ọwọ́ sowọ́pọ̀ gbógun tì í. Níbi ìpàdé ẹlẹ́ẹ̀kẹfà gbogbo àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ ní Ìwọ̀-oòrùn Áfíríkà tí igbákejì ààrẹ Kashim Shettima ṣaṣojú ààrẹ ni wọ́n ti sọ ọ̀rọ̀ wọ̀nyí. Ó ní ìwà ìbàjẹ́ jẹ́ kòkòrò ajẹnirun tí máa ń mú ìtàbùkù bá àìní ìgbàgbọ́. Gbogbo wa sì la ní ojúṣe láti kojú ìṣòro. Ààrẹ ní fún ọdún pípẹ́ ni wọ́n ti ń ró àjọ alámòjútó ìwà ìbàjẹ́ ní agbára pẹ̀lú owó láì dá sí iṣẹ́ wọn. Níbi àgbékalẹ̀ ọ̀rọ̀ ni Mínísítà fún ilẹ̀ òkèèrè Yusuf Tugar ti sọ wípé àwọn orílẹ̀-èdè láfíríkà ń pàdánù iye tí ó tó $8.6 billion lọ́dọọdún sí ìwà ìbàjẹ́. Èyí sì ń fa àkóbá fún ètò ọrọ̀ ajé, ó ń fún ìjọba ní ìpèníjà àti ṣe ohun amáyédẹrùn. Bákan náà ni ó ń mú òṣì bá orílẹ̀-èdè. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Àwọn alámòjútó epo lábẹ́ Independent Petroleum Producers Group ti ṣe ìkìlọ̀ wípé kí wọ́n má fi tipátipá mú wọn ta epo rọ̀bì fún iléeṣẹ́ ìfọpo Dangote tàbí iléeṣẹ́ ìfọpo mìíràn. Bákan náà ni wọ́n rọ iléeṣẹ́ NNPCL kí ó darí epo rọ̀bì wọn sí ọ̀dọ̀ Dangote àti àwọn iléeṣẹ́ ìfọpo mìíràn láti mú àdínkù bá àìtó epo ní ọ̀pọ̀lọpọ̀ ibi lórílẹ̀-èdè. Alága IPPG Abdulrasaq Issa nínú lẹ́tà tí ó kọ ránṣẹ́ sí ọ̀gá àgbà àjọ alámòjútó epo Gbénga Kọ́mọláfẹ́ ni wọ́n ti sọ wípé kí NNPC ṣe àmúlò 445,000 bárẹ́ẹ̀lì epo rọ̀bì lójúmọ́ láti fi mú ìrọ̀rùn bá ìṣòro epo tó ń lọ lórílẹ̀-èdè. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ẹgbẹ́ àwọn oníṣègùn òyìnbó ní ẹ̀ka aládàáni ti sọ wípé àwọn ti túbọ̀ tẹra mọ́ ìgbésẹ̀ láti tètè ṣe àwárí àjàkálẹ̀ àrùn Mpox ní gbogbo ẹ̀ka wọn lórílẹ̀-èdè. Ẹgbẹ́ yìí ló ń ṣàkóso gbogbo àwọn oníṣègùn òyìnbó aládàáni yálà gẹ́gẹ́ bí ẹni tó ní ilé-iṣẹ́ tàbí abániṣiṣẹ́. Ààrẹ gbogbogbò fún ẹgbẹ́ dókítà Káyọ̀dé Adéṣọlá ni ó ṣe àfihàn yìí fún iléeṣẹ́ ìròyìn NAN lónìí ní ìpínlẹ̀ Èkó. Adéṣọlá ní fìdí ẹ̀ múlẹ̀ wípé jíjígìrì sí àrùn Mpox nílò àjọṣepọ̀ ẹ̀ka aládàáni, ọ̀jọ̀gbọ́n àti gbogbo àwọn elétò ìlera láti gbógun ti àrùn. Adéṣọlá ṣe ìrántí ìgbà àjàkálẹ̀ àrùn Ebola tí ó bẹ̀rẹ̀ ní ilé ìwòsàn aládàáni ní ọdún 2014 bí ìgbésẹ̀ oníkánmọ́kánmọ́ pẹ̀lú àjọṣepọ̀ tí ó nípọn ṣe ràn wọ́n lọ́wọ́ láti gbógun ti ẹ̀sùn yìí. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ààrẹ ẹgbẹ́, ó ní Mpox ní gbèdéke ọjọ́ 3 sí 17 tí wọ́n gbọ́dọ̀ fi yà sọ́tọ̀. Ìdí nìyí tí wọ́n ṣe gbọ́dọ̀ tètè ṣe àwárí rẹ̀ ní ilé ìwòsàn. Ó fìdí ẹ̀ múlẹ̀ wípé àjọ alámòjútó àjàkálẹ̀ àrùn NCDC ń tẹ̀síwájú láti máa ṣe ìgbáradì àti ìtọpinpin àrùn kí wọ́n lè dẹ́kun àtànkà rẹ̀, bí ó ti gbóríyìn fún ìjọba àpapọ̀ fún àmójútó ní gbogbo ẹnu ọ̀nà àbáwọlé sí orílẹ̀-èdè tí wọ́n sì ń ṣe ìtanijí àti ìdènà.
Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àjọ WHO, mpox tí wọ́n kọ́kọ́ mọ̀ sí monkeypox jẹ́ àrùn tí máa ń ràn tí ó wá láti ara ọ̀bọ. Ìpele méjì ni ó pín sí: clade 1 àti clade 2. Clade 1 a máa fa àìsàn tó ní agbára tí ó lè yọrí síkú. Nínú rẹ̀ ti pa ìdá 10 nínú 100 àwọn tí ó ní àrùn yìí láfíríkà. Clade 2 kò ní agbára bíi clade 1. 99.9% àwọn tí ó ní àrùn yìí ni wọ́n máa ń rùúlà. Ìwọ̀ oòrùn Áfíríkà ni èyí wọ́pọ̀ sí. Mpox a máa fa ara yíyún, ọ̀fìnkìn. Ó wọ́pọ̀ lára àwọn ọmọdé àti aláboyún, pẹ̀lú àwọn tí immunity wọn kò bá lágbára tó. Ènìyàn lè kó àrùn yìí nípasẹ̀ fífi ara kan ara tàbí èémí láti ọ̀dọ̀ ẹni tí ó ní àrùn mpox. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Lónìí, ọjọ́ Ìṣẹ́gun, ní ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn pàṣẹ fún gómìnà àná fún ìpínlẹ̀ Kogi Yahaya Bello kí ó pèsè ara rẹ̀ fún ìgbẹ́jọ́. Bákan náà ni ilé-ẹjọ́ ṣe ìkìlọ̀ kí ó má túbọ̀ gbé ìgbésẹ̀ kankan mọ́ títí di ìgbà tí ìgbẹ́jọ́ yóò fi wáyé. Bí ó ti ṣe àyàsọ́tọ̀ ìgbẹ́jọ́ tí ilé-ẹjọ́ gíga ìpínlẹ̀ Kogi gbé kalẹ̀, ẹnikẹ́ni kò mọ ìrìnsí Bello láti ìgbà tí àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ìṣòwò ìlú kúmọkùmọ EFCC ti gbìyànjú àti fi ọwọ́ ṣìkún òfin mú un níbi ìkọlù tí wọ́n ṣe sí ilé rẹ̀ ní ìlú Àbújá ní oṣù mélòó sẹ́yìn. Gómìnà ìpínlẹ̀ Kogi Usman Ododo ni a gbọ́ wípé ó fi ẹ̀yìn pọ́n Bello níbi ìgbìyànjú ikọ̀ àjọ EFCC àti fi ọwọ́ ṣìkún òfin mú un. Bello ló ń kojú ẹ̀sùn jìbìtì owó tí ó lé ní 80 bílíọ̀nù náírà tí ó ṣe kúmọkùmọ nígbà ìṣèjọba rẹ̀ fún ọdún 8. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ààrẹ àjọ òṣìṣẹ́ Joe Ajaero ni a gbọ́ wípé ó kọ̀ láti jẹ́ ìwé ìpè láti iléeṣẹ́ ọlọ́pàá. Ajaero ṣàlàyé wípé òun kọ̀ láti jẹ́ iléeṣẹ́ ọlọ́pàá látàrí àwọn iṣẹ́ mìíràn tí ó ti ní síwájú àkókò yìí. Nínú lẹ́tà tí Ajaero kọ ránṣẹ́ nípasẹ̀ àwọn agbẹjọ́rò rẹ̀ Falana and Falana Chambers ni ó fi kọ̀ láti jẹ́ iléeṣẹ́ ọlọ́pàá. Iléeṣẹ́ ọlọ́pàá ni ó fi ìwé ìpè ránṣẹ́ sí Ajaero lórí ẹ̀sùn ìpètèpèrò ìwà ọ̀daràn àti àwọn ẹ̀sùn mìíràn, ṣùgbọ́n nínú èsì lẹ́tà tí agbẹjọ́rò Ajaero kọ ránṣẹ́ sí ọ̀gá ọlọ́pàá yányán ni wọ́n ti sọ wípé ìwé ìpè yìí kò tètè dé sí ọ̀dọ̀ wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Òṣèré ilẹ̀ Nàìjíríà Chinedu Ikedieze, tí gbogbo ènìyàn mọ̀ sí Aki, ti ṣe ìkìlọ̀ fún àwọn olólùfẹ́ rẹ̀ wípé kí wọ́n ṣọ́ra fún àwọn tí wọ́n ń gbé àwọ̀ rẹ̀ wọ impersonator lórí ẹ̀rọ ayélujára láti lu jìbìtì. Aki ṣe àfihàn screenshot níbi tí àwọn oníjìbìtì ènìyàn yìí ti ń béèrè owó pẹ̀lú orúkọ rẹ̀, wípé àwọn súré nílò owó, àwọn kò sì lè ṣe ìfowóránṣẹ́. Aki ní kí wọ́n ṣọ́ra kí wọ́n sì ṣe ìwádìí kí wọ́n tó fi owó ránṣẹ́. Ó ṣe àlàyé fún àwọn alátìlẹyìn rẹ̀ wípé àwòrán ìlúmọ̀ọ́ká ni àwọn oníjìbìtì wọ̀nyí máa ń lò láti tan àwọn tí wọ́n jọ jẹ́ sàwáwù. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.